Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́, ẹ wo fọ́nrán yìí. Calm down, you are safe, you are safe. Ẹ jẹ́ ká gbé òṣùbà ká. Ibi tí mo fẹ́ fàyọ ni wípé olóyè Sunday Igboho, àwọn náà pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá, mo lérò pé ẹ rí fọ́nrán yẹn dáadáa. Fọ́nrán yẹn ni mo fi wọlé. Irú ẹkùn kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán. Olóyè Sunday Igboho, irú ẹkùn tí wọ́n dá sílẹ̀ yìí kì í ṣe jẹkọjẹkọ. Èmi á rọ àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn pẹ̀lú èyí tí olóyè Sunday Igboho ṣe yìí, ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká fún ẹni yìí láàyè láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù. Ẹ kó wọn ti ra, kì í ṣe ní kì í ṣàná ni wọ́n ti sọ nípa àwọn ti ready, àwọn ti ṣe tán láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Ẹ rí àṣeyọrí èyí tí wọ́n ṣe yìí. Èmi kan sára sí olóyè Sunday Igboho pé wọ́n tún ṣe àṣeyọrí yìí. Ọjọ́ tí wọn ò lè gbàgbé ní 6/6/2026. Àná ni àṣeyọrí yẹn wáyé kó tó di pé wọ́n fi léde ní òní tó fi di ìlú mọ̀ọ́ká. Ẹ̀yin tẹ́ ń bú olóyè Sunday Igboho, ó máa ń sọ̀rọ̀ jù ní ibo lẹ fẹ́ fi ojú sí lásìkò yìí. Ẹ̀yin tẹ́ sọ wípé irú ẹkùn kò yẹ kó wáyé, kò yẹ kí wọ́n fún un láǹfààní láti ti ọwọ́ olóyè Sunday Igboho wáyé, ibo lẹ fẹ́ fi ojú sí lásìkò yìí.